akọjá borí gbòǹgbò ológè ní abirù gìlọ̀gìlọ̀ ẹ̀yà bapá wíní ẹ̀yà bẹsẹ̀ wíní o èmi ọmọ yín dé ọmọ ọ̀dọ̀ àgbà ìbà o ìbà o ìbà o ìbà akọ́dá ìbà o ìbà aṣẹ̀dá o ìbà ìbà orí bá ayé ẹlẹ́wù ẹ̀fún aláṣọaró ẹyẹ sọ̀rọ̀ mọ̀gà ẹyẹ mọ̀gàmọ̀gà sọ̀rọ̀ akéròrò olóhùn. Assalamu alaikum wa rahmatulahi wa barakatu. ẹ làbọrú ẹ làbọyè aleluya o mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. ojú tẹ́ ẹ fi ń wọ̀ mí lọ́kùnrin kò ní fọ́, etí tẹ́ ẹ fi tẹ́tí sí mi lóbìnrin kò ní dí o. mo sì júbà lọ́wọ́ ẹ̀yin àwòrò ṣàṣà yín tẹ́lẹ̀dùmarè gbélé ayé lọ́wọ́ mo júbà ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágbogbo idẹ o. ẹ já kójú mi ṣe nítorí àdáṣe ní wọn mọ́ ìbà ò gbọ́dọ̀ wọn mọ́ ènìyàn. lónìí mo tún dé bí ìṣe tèmi mo tún wá lónìí. ẹni tó bá la ò ní dé la ò ní dé bá, ẹni tó bá la ò ní wá la ò ní dé bá láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. ó fẹ́ ká jẹ àǹfààní iṣẹ́ kan tí a ń pè ní akọ àṣírí bíbò owó kan tó dájú kan ni mo fẹ́ kẹ́yìn ènìyàn méjì àǹfààní lénìí. bí a bá ń sì darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́, subscribe sórí YouTube channel mi, eléyìí lè fún yín láǹfààní láti lè mọ ìjàǹfààní orí àtegbò látàrí mi ọmọ ọ̀dọ̀ àgbà o. èyí tá a ti ń bára wá bọ̀ ẹ mọ share sáwọn ènìyàn yín káwọn náà lè gbọ́, kán lè wò ó, ká sì lè ṣe é, kó sì lè jẹ́ àǹfààní fún wọn o. Ọlọ́run ò ní fi wá sílẹ̀ o. àṣírí bíbò, kí ni ń pè ní àṣírí bíbò ẹ̀yin ènìyàn wa? àṣírí bíbò lọ́ba àwúre, nítorí pé àṣírí bíbò jẹ́ iṣẹ́ kan tí ó jẹ́ pé bí èèyàn bá ń lò kìí jẹ́ kí owó tán lọ́wọ́ ènìyàn. bẹ́ẹ̀ sì ni àṣírí bíbò sì jẹ́ iṣẹ́ kan tó jẹ́ wípé bí èèyàn bá ní bùkátà kan níwájú, yálà ìnáwó kan, nǹkan kan téèyàn nílò owó ńlá sílé lórí, téèyàn ò fẹ́ ká ṣírí yẹn tú, téèyàn fẹ́ rí owó, èèyàn tún máa ń lo àṣírí bíbò fún un. èèyàn ní máa lo àṣírí bíbò láyé kó ráwọn owó. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ò mọ ipa ribiribi tí iṣẹ́ àṣírí bíbò ń ṣe nínú ayé tá a wà yìí. Ọlọ́run ò ní fi wá sílẹ̀ o. bí wọ́n bá yáwó oògùn tètè gba iṣẹ́ yìí kó o lọ ṣe, ó dá mi lójú wípé wàá rí owó tó dájú dáadáa, wàá rí owó ó kọ̀ǹfàmù dáadáa. ẹ̀yin ènìyàn mi, kó tó lè pé màá fún yín ní akọ àṣírí bíbò yìí, ó wù mí kí n fún yín ní iṣẹ́ àwọn àwẹ̀nù kan. ẹ̀yin ènìyàn mi, lóòrèkóòrè ẹ má jẹ́ ká fi àwẹ̀nù ṣeré. ẹ jẹ́ á máa lo àwẹ̀nù lóòrèkóòrè, gbogbo òògùn èyíkéyìí tó bá wù ká lò, ẹ má jẹ́ á fi ẹ má jẹ́ á mú àwẹ̀nù kúrò. nítorí pé tọ́wọ́ bá wà lára ènìyàn kìí jẹ́ kéèyàn rọ́nà lọ́bọ̀rọ̀ o. Ọlọ́run ní fi wá sílẹ̀. àkọ́kọ́, ibo ni ká kọ́kọ́ ti gbé? ibo ni ká kọ́kọ́ ti bá yín gbé? ibo ni kí n ti kọ́kọ́ bá yín gbé ná lálákọ́kọ́? ẹ bá mi mú bẹ́rò yín kalẹ̀, ẹ sì bá mi mú ìwé yín náà kalẹ̀ pẹ̀lú. bẹ́rò àtìwé yín ẹ bá mi mú kalẹ̀, kẹ́ wá bẹ̀rẹ̀ sí ní gbọ́, kẹ́ sì bẹ̀rẹ̀ sí ní ṣe. ẹ jẹ́ kọ́kọ́ gbé níbi títí àwẹ̀nù náà. níbi tí àwẹ̀nù bá mi wá Ìgbòho túdé, ewé onítìkùtì, ewé ẹ̀wọ̀n apabidà sọ́bidire tàmọ̀ sí ewé àlùpàídà, pẹ̀lú ewé ata ìjọsì 9 tàbí 7, ọkùnrin obìnrin, epo ọ̀bọ̀, ẹ
bá mi wọ́n papọ̀ mọ́ ọṣẹ a lè wọ́n papọ̀ mọ́ ọṣẹ tán tó bá jẹ́ pé tẹ́ bá ní odò tó bá ń ṣàn ẹ pín ọṣẹ yìí sórí kẹ̀ǹkẹ̀ mẹ́ta ẹ gbé epo pupa lọ sódò ẹ fi epo para ẹ wẹ kẹ̀ǹkẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta láti wẹ̀ kan ẹ nùra ẹ fi epo para ẹ tún wẹ̀ kejì ẹ tún nùra ẹ ti fi epo para tẹ́ bá ti wá wẹ̀ tán ẹ wá bá mi da iyọ̀ dídì mẹ́ta ẹ bá mi dà sí odò ẹ mọ̀ lọ. ṣùgbọ́n wọn tó bá lérò tó bá jẹ́ pé lọ́ọ́ ti máa wẹ̀ ọ wẹ̀ fún ọjọ́ mẹ́sàn-án ọmọ wẹ̀ ní alalẹ́ fún ọjọ́ mẹ́sàn-án pẹ̀lú fífi epo para pẹ̀lú kẹ̀ǹkẹ̀ ọkọ̀ kan lálalẹ́ fọ́jọ́ mẹ́sàn-án. Fún ọkọ̀ àṣírí bíbò yìí ẹ bá mi lọ wá ẹ bá mi ra ọ̀gàyì ẹyọ kan ọ̀gàyì ẹyọ kan owó ẹyọ mẹ́sàn-án ewé ajé tẹ já lóòjọ́ pẹ̀lú tàgírì mẹ́ta àtàrí mẹ́ta ewé àbámọ̀dá òòjọ́ iyekíye ẹ bá mi ha àwọn ajé ara tàgírì mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ há sínú ìkòkò ẹ fọ ọ̀gàyì lé lórí ẹ fi ewé ajé lé lórí ẹ bá mi fatari sí ẹdẹwé àbámọ̀dá bò mọ́lẹ̀ pátápátá kó má hàn síta ẹ bá mi mú ẹ bá mi jó tí a bá mi jó tẹ ẹ bá mi lọ papọ̀ ẹ máa fi iṣẹ́ yìí ẹ máa fi picnic ọlọ́pẹ̀ lò ní aago kan òru fún ọjọ́ mẹ́ta gbáko wàláhì kò sí iye tẹ́ ẹ lè dábàá síbi iṣẹ́ yìí tí ẹ ní rí ọlọ́run bá ń gbọ́ apẹ àṣírí bíbò tó kọ̀ǹfàmù ni ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa o mọ́káyè ní mẹ́mọ́ ọ̀dọ̀ àgbá o èyí á máa jẹ́ fún wa egbò á máa jẹ́ fún wa o mo lọ mọ̀ tó ń padà bọ̀ ó dìgbà.